Hello. Ẹ kalẹ́ mọ́. Hello. Ẹ kalẹ́ dádì. Yes ma. Ẹ dákun mo ní ìdìrànlọ́wọ́ kan lórí ọmọ mi àkọ́bí ni sá. Kí ni nǹkan yẹn ma? Mo ní ó ń ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n mo wá fẹ́ kó fẹ́yàwó ṣùgbọ́n ó ní òun tí ìráyè ìyàwó ní ìsìn wọ́n fẹ́ ìmọ̀ràn lọ láti ọ̀dọ̀ yín wá. Ó ń tọ́jú mi ó ń bò mí láṣìírí o. Ẹ ṣe mọ́ mi. Ṣọ́kùnrin ni? Ọkùnrin ni dádì sá. Kí ni èjì ẹ̀ mọ́ mi? 1987 ni èjì rẹ̀. 1987 lẹ bí. Bẹ́ẹ̀ ni sá. Ọdún mélòó sẹ́yìn nìyẹn bẹ́yẹn? Báyà ẹ̀ mọ̀ láti ọ̀dọ̀ 87 ni mo bí. Ọdún mélòó sẹ́yìn nìyẹn bí? Sẹ́mi gangan. Ọmọ ọdún mọ́kàndínlógójì ni ọmọ yín? Bẹ́ẹ̀ ni sá, bẹ́ẹ̀ ni. Wọn ò dẹ̀ tí ì ṣègbéyàwó? Bẹ́ẹ̀ ni wọn tí ì ṣègbéyàwó tá a bá ti fi ìyàwó lọ alóhùn ètí ìṣètò. Ṣé ẹ dẹ̀ rò pé jẹnẹrétọ̀ wọn ń ṣiṣẹ́? Ó ṣiṣẹ́ o, ó ṣiṣẹ́ dáadáa sá. Ṣé ọmọ kan ti gbóyún wá káyé mọ́lẹ̀? Ó ṣiṣẹ́ ìjọba ní í ṣe sá. Iṣẹ́ ìjọba jẹnẹrétọ̀ wọn ń ṣe. Iṣẹ́ ìjọba wọn ń ṣe iṣẹ́. Ó yé mi mọ́ mi. Àní ṣé àwọn làkọ́bí yín mà? Òun làkọ́bí mi ni òun làkọ́bí mi gbogbo. Ṣé àwọn àbúrò ti márìn tí wọ́n ti ṣègbéyàwó wọ́n ti wẹ̀? Àwọn àbúrò tí màá rí. Ẹ ń tẹ́ ilé wọn oṣù keje, kí ni èjì ẹni yẹn ń tiẹ̀? June 91. 1991. Mo bí dé June 91 ni. 8 kí nìyẹn ń tiẹ̀ bẹ́yẹn náà? Ṣé 32 nìyẹn ni? Oṣù ọ̀ wọ́n ṣe mistake Ọláríwájú Farouk o. 35 nìyẹn náà. Òun náà ṣọ́kùnrin nìyẹn náà. Bẹ́ẹ̀ ni. Òun náà tí ìwé ẹ̀dẹ̀ àbí? Òun náà tí màá rí. Ìkẹta náà ńkọ́? Ìkẹta 94 ni mo bí òun náà. Ok, mọ̀ tí màá sọ fún yín mọ́ mi, ṣé dáàdi wà láyé? Dáàdi ti kú, wọ́n ti tó bí ọdún bíi mẹ́jọ ní ìsìn tó ti sùn. Wọ́n ti kú. Ọmọ yín àkọ́bí yín wà ní 31 gbà yẹn, ó dẹ̀ ti wà ní 39 sìn. Mọ́mí ẹ gbàdúrà dáadáa. Ṣé ti mo ń gbàdúrà bàbá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo ń gbàdúrà dáadáa ní ìṣe rárá àdúrà náà ni mò ń gbà. Tẹ́ ẹ bá lè wá ní àárọ̀ Friday wá sí ọ́fíìsì wa ń bí báyìí láti wá rí mi, ó ṣeé ṣe ní Ìwó road lọ́dọ̀ wa wà ibẹ̀ ní Prince FM wà. Tẹ́ ẹ bá lè